Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv. Wooow. It's Vanilla Colonel. It's a K1 Feast 2.0. And here with me is one of your favorite musicians, Agbanimori Ọlọ́run ni wọ́n. Ogun ni wọ́n ṣe kí ni wọ́n fi ṣàìmọ̀ fún olóko. Ṣùgbọ́n ẹ̀kọ́ fẹ́nu ara wọn kọ́ fi júwe ara wọn. Wọ́n dẹ̀ fi kí í délé. Happy New Year. Ẹ bá mi kí àwọn ará rẹ̀. Happy New Year. My name is Atorise. I'm here to support my loving godfather. I'm talking about King Wooow, the king of the whole thing. What are you expecting from this program? Yeah, I invited me to come and open the stage for him. So I will be going on stage to perform, and I will try to do my best and make the rest for them. Tell us the business about K1. I'm not a principal, a creative artist. I believe so much in creativity. King Wooow is a creative artist and he's a legend. You all know that. And trust me, this man, I just love him naturally. And that is because of the Bible. The aspect you have for upcoming musicians that is not clear. My advice for the upcoming musician is just try to be real, try to be yourself. Keep praying, and trust me, with time, the sky will be your starting point. Yeah, so to round this up, give us one of King Wooow in the music that you know, or you won't like it. That was a kind of gospel music. Yes, gospel music. I can see you came from the angle of your field. Very good. My name is Dr. Atorise. I want to tell you guys to keep watching Facetv Africa. Don't take it off, okay? Thank you. Ayé ìgbà tí kẹ́rù mi sínú. Ọpẹ́lọpẹ́lẹ́. Ayé ìgbà tí kẹ́rù mi gbà. Ẹbí yóò Jésù. Mẹ́nu ni ọ̀rọ̀ sí máa sábà. Mo yàn ọ́ Jésù. Mẹ́nu ni ọ̀rọ̀ sí máa fọ̀rọ̀ lọ. Ọlọ́run tó dáhùn. Òkè yìí gbà lọ. Ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dáhùn. Òkè yìí gbà lọ. Ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Tani o tún lè ga o. Ìkó ṣe gbọ́dọ̀ lọ. Tani o tún fi gbogbo ọpẹ́ mi fún. Ọlọ́run tó dáhùn. Òkè yìí gbà lọ. Ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Torí mi ò ní fọwọ́ sọ̀yà gbàgbára mi ló mú mi wà láyé. Kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà nínú wa gbàgbára òun ló mú mi wà láyé. Àwọn kan bẹ ní mọ́ṣúárì lọ́wọ́lọ́wọ́ tó lè sọ̀rọ̀ mọ́ láéláé. Ọba tí ò jẹ́ kí ìdààmú dé bá tèmi tiẹ̀. Ó tún fi láìlárí bàtà ìlárí. Ẹ̀pàdé wa ní mọ́ṣúárì. Ọba tó jẹ́ kó jẹ́ tèmi tiẹ̀. Alààyè dúpẹ́ fọlọ́wọ́n bá sọ pé ní gbogbo ọ̀nà ẹ ṣé Ọlọ́run ní gbogbo ọ̀nà ẹ ṣé o. Àwọn kan ṣe big man fọlọ́wọ́n bá. Mo ti rí àwọn tó ń fọ́ọ̀mù pákéjì fọlọ́wọ́n bá. Listen, jẹ́ iṣẹ́ ẹ létí. Okùn ẹ̀mí ẹ tó ń jẹ lójú ó ń bẹ lọ́wọ́ ẹ̀. Tó bá fà á já lójijì kò sẹ́ni tábí léèrè. Torí pé bó ṣe Olúwa ló ṣọlá. Bó ṣe Olúwa ló ṣògo. Ọlọ́run kò sẹ́ni tó lè bí léèrè. Bó ṣe Olúwa ló ṣọlá.
ayé tó jọ ẹ́ lójú ẹ̀. bó ṣe wẹ́lẹ́dùn máa rè é ṣe máa ṣe. ọlọ́run tí ò jẹ́ òkú lójijì kan lé omi tó àríyé. gbogbo àlàyé tó bá mọ̀ọ́rẹ́ bàbá bá mi pàtẹ́wọ́ fọlọ́wọ́n bá. wọ́n ní o pàtẹ́wọ́ fún. wọ́n á fún pákéjì fọlọ́wọ́n bá. ìwọ lórí ẹ̀ aláì ọlọ́run rí ẹ. èèyàn tó bá mọ̀ọ́rẹ́ bàbá kó tún bá mi pàtẹ́wọ́ fọlọ́wọ́n bá. onídúró mi ẹ ṣeun. onídúró mi ẹ ṣeun. ó jẹ́ ènìyàn ló dúró ní wọ́n ti lọ sọ. ó jẹ́ ènìyàn ló dúró ní wọ́n ti sọ lọ. ó jẹ́ ènìyàn ló dúró ní wọ́n ti lọ sí ẹ̀kọ́. onídúró mi ẹ ṣeun. èmi ronú mi jinlẹ̀ mo rí pé kí n dúpẹ́ láti inú ọkàn mi. ọ̀tá níbo ni kí n ti bẹ̀rẹ̀ mélòó ni mo lè sọ. láti pinlẹ̀ títí ìwòyí òun ojú rí ẹnu ò lè sọ. ọba tó sọ mi lórí tí mo fi wà lọ́pẹ́ yẹn fún kì í ṣagbára tàbí òkun ló ń bí wa. nínú ogun nínú ìjà nínú ìlara nínú ọ̀tẹ̀ nínú ìlà ìlò ni mò ń gòkè lójoojúmọ́. ọ̀nà yìí làwọn tójú mi gbà tó lè já sí gbogbo wọn. ọ̀nà yìí lèmi náà gbà tó padà já sọ́pẹ́ fún mi. ìgbà kan rí ayé mi ti wà lójú kan ṣoṣo. ìgbà ọ̀dá tí ò sẹ́ni mọ̀ pé tó ní gbèsè dúró sọ̀rọ̀ mi láyé. táyé fojú pọ́n mi ò débi pàdé ò sí lè bẹ́. mi ò tètè mọ̀ pé mi ra kú mi kọ̀ tójú àrí. ọlọ́run aṣọ kìkì mi àgbàdà kọ́. kò pẹ́ ládùúrà mi gbà tẹ́kọ̀ mi dẹ̀rí. ju gbogbo ẹ̀ lọ ẹ̀kú iṣẹ́. ibi ó sì mi dé. mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o. wo yíyá lógo. ọlọ́run wo yíyá lógo. wo yíyá lógo. ibi ó sì mi dé. mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o. wo yíyá lógo. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Facetv was Wooow.